There is one man, Daddy Olamide, Mr. Dedeji, Olamide Badoo kankan. Daddy is my father's. But today me and Olamide blend, rira. Even gan ọ̀rọ̀ tí wọ́n sọ tó bá gbọ́ á surprise ẹ̀. Mi sorry. Àwọn èèyàn kan náà dẹ̀ wá ń ta mẹ́ẹ̀ tó jẹ́ wípé tí wọ́n ní pé mistake ẹ náà máa ń tọ́jú sínú library wọn. Wọ́n á tọ́jú ẹ̀ débi fídíò mistake wọ́n á tọ́jú ẹ̀ sí library wọn. Kó kàn fumble lásán. Wọ́n wá ṣẹlẹ̀ wọ́n máa ṣí library wọ́n á máa mú fídíò wá tó ti wù wọ́n á máa mú jáde. So because of what you have to be very careful. Tọ́wọ̀n bá lè post ẹ̀ wọ́n lè rán yàn pé ẹ bá mi ṣe. Orúkọ gbogbo ni wọ́n pe nǹkan tó ń sọ pé ó ṣe é. Wọ́n ní mo ní kidney issue. Kidney issue? Yes. Kidney issue ni mo ní. Mo ṣe test, I say I spend money. Tí n bá sọ pé mo ná owó. Well, orúkọ tèmi ni Don Richard Oguntimehin. Àwọn èèyàn mọ̀ mí sí Don, wọ́n dẹ̀ mọ̀ mí sí Ọ̀tá Bullet as a stage name, sorry. Ọmọ Ondo State ni mí, Ondo Town. Thank you very much, sir. Ẹ ṣeun gan, sir. Nígbà tí ẹ ń bá wa sọ̀rọ̀ tẹ́ ẹ bá dárúkọ yín, lórí a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tí àwọn olólùfẹ́ yín rán wa ní pé ká béèrè lọ́wọ́ yín. Ṣùgbọ́n ẹ dárúkọ nǹkan kan, ẹ ní pé àwọn èèyàn mọ̀ yín sí Ọ̀tá. Tí òyìnbó ń pè ní Bullet. Yes. Ẹ sà, kí ló bá orúkọ yẹn jáde fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀? Movies, actually English industry ni mo fi bẹ̀rẹ̀ career mi. Ṣé àpò Ọ̀tá yẹn sìn Yorùbá industry ló ti pariwo. Because in the English, the only thing they believe is you act, you get fame. Because my film started in the English industry when I was shooting with Charles Novia, Don Pedro Baseki, Tujibami Shigbi, Tade Ogidon, them like that. Timothy máa ń bá wọn ṣiṣẹ́. So gbogbo ibẹ̀ ni mo ti kọ́kọ́ grow. Missing Angel, Love of My Life, I'll Die for You, Above Love, Superwoman, many soap opera like that. Timothy bá wọn involved. So my first Yoruba movie, Timo participate, was produced and directed by Uncle Tujibami Shigbi, Ekuda. So I've been in English all through, me ṣe Yoruba. But because Uncle Tuji is a Yoruba man and ó dẹ̀ ń fa wa tá bá ní talent mara máa ń kún mara máa ń fún one training gan. Ó máa ń inculcate confidence sí wa pé irú nǹkan tó ń ṣe kùsùn tó lè ṣe. So wọ́n grow mi, wọ́n grow Fúnṣọ́ Adéolú, wọ́n grow Fẹ́mi Bernard, wọ́n grow many people, wọ́n grow Genevieve, wọ́n grow gbogbo wa pọ̀. Tá máa lọ ń bá wọn báyìí ní ọ́fíìsì wọn then. So first Yoruba yẹn was Ekuda, ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí get closer sí Uncle Bello, Salami, Bimbo Shin, Ọ̀pẹ̀yẹmí Ayéọlá, like that. So I wasn't close. You get? So but mostly no, English no ni mo máa ń ṣe. But along the line, when I start tí mo bẹ̀rẹ̀ sí di pé mo bẹ̀rẹ̀ sí káwọn èèyàn mọ́ra. There was a boy, Ibrahim Yekini. Itele. Yeah. So ibi tí Ọ̀tá ti wá nìyẹn. Okay, sir. Ibrahim Yekini was a guy tí ọ̀rẹ́ mi kan hand over lé mi lọ́wọ́ pé kí n build ẹ̀, kí n help ẹ̀. Then, so, gbà tí ọ̀rẹ́ yẹn tó mú lé mi lọ́wọ́ pé àbúrò mi kí n máa help ẹ̀ kí n jọ. And Ibrahim Yekini is a very humble and loyal boy. See me. So mo wá bẹ̀rẹ̀ sí train ẹ̀. You understand? Bẹ̀rẹ̀ sí máa package àwọn movies kékèké láti máa build ẹ̀. You get it? So ìgbàlá wa ṣe kan tó ń pè ní ẹkùn mẹ́ta. Right. So ìyẹn really cut across gan. So ibi tí Ọ̀tá ti jáde nìyẹn. Ìyẹn mo package fún gbà yẹn tí mo fi ń build ẹ̀ gbà yẹn. Ibi tí Ọ̀tá ti jáde nìyẹn. So iṣẹ́ yẹn Ọlọ́run wá fàlùbáríkà sí iṣẹ́ yẹn gan. Iṣẹ́ yẹn lọ gan.
You understand? When you like here, myself, I invited Kevin Ikeduba to the scene with other people, like that. You know. Funketi was there too, who played the role for Junwe, you know, and Sherry Ayilara or whatever, I've forgotten the name of my sister, was part of it. They all performed very, very good. You understand? They did well. We have people like Kabest, we have people like Otumba Odunlami. That was the guy tó fa Ibrahim Yekini lé mi lọ́wọ́ nígbà yẹn. You understand? Yes, sir. Tó ní kí n yẹ. So àwọn èèyàn náà wà nú ẹ̀ ńgbà yẹn. Àti ẹni tí Ibrahim Yekini gba fọ́ọ̀mù lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀gá Daddy J. You understand? Ìyẹn náà wà nú ẹ̀. Òun ló play role Student Union President. You know, Ajigijaga, Colonel Fonro Kewon, is part of the system too, you know. And bí ẹ̀gbọ́n Ìtẹ̀lẹ̀, senior brother I know was there. Òun ló play role ẹ̀ tó dàbí tó ní small stature nínú iṣẹ́ yẹn tí wọ́n yìnbọn mọ́ lára mi ńgbà yẹn. So nígbà tí iṣẹ́ yẹn wá grow, orúkọ gbogbo wa ń jáde. You understand? Yes, sir. Nínú iṣẹ́ yẹn, mo silent gan, mo máa ń silent ni. So ó build wa gan, Aminu Eleha náà, ó wà ń bẹ̀. So àwọn powerful actors, gbogbo wà nù ẹ̀. So ibi tí ọ̀rọ̀ ọ̀tá ti jáde for audience nìyẹn. Ẹ ṣeun gan sir. Kí tó béèrè àwọn ìbéèrè kankan tá a fẹ́ béèrè, ẹ ti bá wa sọ àwọn kankan ṣe gbọ́ ìbéèrè mi tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín pé nínú Yorùbá movie Yeah. àti English movie Yeah. méjèèjì gangan ni ẹ ti tọ́wò. All right. Yes sir. Ǹjẹ́ lè sọ ìyàtọ̀ tó wà láàrin English movie tẹ́ ti bá wọn ṣe àti Yorùbá? Kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì? On a more serious note, then standard of shooting English high ju Yorùbá lọ ń gbà yẹn. Okay sir. The fact is that Nígbà tí ẹ̀yin ṣe nígbà tí mo ṣe ń gbà yẹn starting yẹn, the standard of shooting English movie okay ó ju Yorùbá lọ far. okay You understand? yes sir. But now Yorùbá is almost 80% improving. You understand? Yes. What in one standard yẹn náà. You get me? Okay sir. So the only difference tó kàn wá ń bẹ̀ kò sí different mọ́ ń sìn. Both méjì ń challenge ara wọn ni. We talk about the normal shooting, the camera, you know, everything. We have good directors in Yoruba too. They are doing perfectly well. English, no, we have them as usual. You understand me? So in then yẹn, level tí English fi ń shoot higher ju level tí Yorùbá fi ń shoot low. You understand? In English, no man's land, kò sábúrò, kò sẹ́gbọ̀n, you pay. But ní Yorùbá, àyè lè sọ pé ká jọ ṣe, you know? Yes, Then, but everybody ti wá sí standard yìí pé this is a professionalism. Kò sí ẹbí kankan níbẹ̀. You call me, you pay me, I act, I go. You understand? So, standard of shooting, everything, lighting, you know, cameras, you know, everything one standard. And I'm happy with it. Wow. That's it. Ẹ ṣeun gan sir. Yes sir. Lẹ́yìn àwọn nǹkan tí ẹ ti bá wa ṣàlàyé nísìn, nǹkan tí mo fẹ́ kájọ sọ lọ́sìn ni pé ẹ ti bá wa sọ̀rọ̀ bí ẹ ṣe gẹ́ẹ̀tì orúkọ ẹ̀ Ọ̀tà tí àwọn ènìyàn mọ̀ tẹ́lẹ̀ fi lé wa ní pé Yekini tí gbogbo èèyàn mọ̀ sí Ìtẹ̀lẹ̀ pé ọmọ yìí ni tó dẹ̀ ń ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ tá dẹ̀ gbàdúrà fún pé kò ní wálẹ̀. Àmì Ọlọ́run. Sà. Ìbéèrè tí mo wá fẹ́ béèrè ni pé nísìnyí tí ó ti jẹ́ pé lẹ́yìn bí gbogbo ìgbà tí torí ẹnjọ́ mẹ́ta a rí pé ẹ fi bẹ́ẹ̀ kópa nínú àwọn sinimá tó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé àwọn olólùfẹ́ yín wò pa kí ló ṣẹlẹ̀ àárí ẹ̀gbọ́n wa àárí bàbá wa àárí mẹ́tọ̀ wa kí wọ́n ṣeré kó tó dín pé ẹ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ìtẹ́ wá ṣàlàyé ní pé báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò tí ì rí gbígbà pé lóòótọ́ bóyá nǹkan tẹ́ ń sọ bóyá bẹ́ẹ̀ ló ṣe rí òun ni àwọn kan tún torí ẹ̀ ní pé ká tún padà wá ká wá bá yín pé bàbá ṣé nǹkan tẹ́ sọ nípa àyè ara yín yẹn ǹjẹ́ lè tún ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí àwọn nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ àwọn ìgbésẹ̀ tí ẹ gbé
òun la ṣe torí ẹ̀ padà. Actually tẹ́ bá wò mí báyìí ẹ rí pé mo lean gan mo sick ni you understand kọ́lọ̀ máa fún gbogbo alálàáfíà tó pé Àmín. you know it happens that mo notice pé you see everything táwọn ẹ̀dá bá ń jẹ ká máa ṣọ́ra everything tá bá mu mo kàn fi tèmi ṣe lectures fáwọn èèyàn ni tá bá mu ká máa ṣọ́ra ká má fi ayọ̀ fọ́ ọjọ́ alẹ́ wa you get ká má ṣe torí pé mo ní access sí many things ká máa lò bó ṣe wù wá torí ọjọ́ alẹ́ jókòó báyìí ó ń dúró dè wá pé ẹ̀ ń bọ̀ o you understand but many people wọ́n máa ń gbàgbéra tí opportunity yẹn bá yí wọn ká wọn ò ní fọpọlọ sí i you understand Yes, sir. reason is that àtùpà ò kí ń rí ìdí ẹ̀yà Bẹ́ẹ̀ni. you get Yes, sir. but for the fact that tó bá rí èèyàn lẹ́gbẹ̀ẹ́ tó ń sọ fún ẹ pé wo ìdí àtùpà ẹ o ó ti ń dógùn you understand there are some people out there tí wọn ọ̀rẹ́ ni tí ó máa advice wọn Bẹ́ẹ̀ni. torí ọlá tó yí wọn ká Bẹ́ẹ̀ni. tó bá ti lọ pé àwọn tó dúró tí òun náà sọ pé torí nǹkan tó fẹ́ jẹ tó jẹ kan gbọ́n do you understand Yes, sir. àwọn èèyàn kan náà dẹ̀ wá ń ta mẹ́ẹ̀ tó jẹ́ wípé tí wọ́n ní pé mistake yẹ náà máa ń tọ́jú sínú library wọn wọ́n á tọ́jú ẹ̀ débi fídíò mistake wọ́n á tọ́jú ẹ̀ sí library wọn kó kàn fumble lásán wọ́n wá ṣẹlẹ̀ máa ṣí library wọ́n á máa mú fídíò wá tó ti wù wọ́n á máa mú jáde so because of what you have to be very careful táwọn ò bá lè post ẹ̀ wọ́n lè rán yàn pé ẹ bá mi ṣe Bẹ́ẹ̀ni. bá a ṣe wà yín sìn Bẹ́ẹ̀ni. I'm still repeating myself ìyẹn mi ìpa fẹ́ràn ara wa dénú náà ẹ̀rín tá a rẹ́rìn sí wa kò jẹ́ káṣírí inú ìkà ó tú do you understand Bẹ́ẹ̀ni. so inú ìkà inú ẹ̀ máa ń dùn torí pé ẹ̀rín ojú ò jẹ́ káṣírí ẹ̀ tú láà ṣe mọ̀ pé ojú ayé most of us fi ń bára wa ṣe you get so tó bá dẹ̀ wà á rẹ́ni tó ń gbà ẹ́ nímọ̀ràn pé dẹ́ẹ̀dẹ́ẹ́ mìíràn wọ̀ you understand ìdí àtùpà ẹ ti ń dógùn Ti dógùn. ó yẹ kó máa jára ẹ torí tó bá wà kárídìrì pẹ̀lú glory tó yẹ ẹ ká onílù tó ń lùlù fún ẹ nísàlẹ̀ tó go fi ń dùn mọ́ ẹ òun ni kerosene tó wà nínú ìdí àtùpà yẹn tó bá dẹ̀ sọ ipò tí ń dógùn ó ti ń líìkì nìyẹn Bẹ́ẹ̀ni. ìjọ tó bá líìkì tán àṣírí á tú ni o so you must be wise this life. Truly, I was sick. I never knew what was going on with me. More act. I just finished a cinema job. Do you understand? But I realized, mo kàn rí pé nǹkan kọ́kọ́ bó ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe mí. Mo lọ hospital. I spend money. Kọ́lọ́hun kó ṣàánú fún mi. Do you understand? Kọ́lọ́hun má jẹ́ kó jẹ́ pé gbogbo effort èèyàn orí àìsàn ni a máa gbélé. But owó kò tó ẹ̀mí o. Glory Ọlọ́run ló mọ́ta. Bẹ́ẹ̀ni. Do you understand? Yes, sir. Tó bá gbé mílíọ̀nù sílẹ̀ mi gbọ́dọ̀ sọ pé mo gbé mílíọ̀nù sílẹ̀ ní ṣá. Tó dúró báyà tá a dẹ̀ ń ná. Pé kí ọ̀tá kí olú ẹ̀ má bàa sùn tí ò ní jí mọ́. Do you understand? Yes, sir. But one thing is that I don't smoke. Mi ì mu sìgárì, mi ì mu gbórí láyé mi. Can you look at that? I don't smoke. But gbogbo nǹkan tẹ́ ń gbọ́ yẹn túmọ̀ blogger náà kàn wọ́n ń sọ mi ì blame wọn. Fagbó ẹ̀ fa Mi ì sìgá. fagbó mi ì fa sìgá. I'm an actor extreme. You understand? I'm a director too. Do you get it? Yes, sir. Ọtí yìí gbogbo ẹni sí ẹyí kìíní yẹn I don't but àgbo. Bẹ́ẹ̀ni. Àwọn àgbo bá àgbo jẹ̀dí àgbo Tó fi ọtí. tó fi àfọtíkì. Tí bá ń lọ location báyẹn máa gbé àwọn boys mi tó ń gbọ́ mi lọ àwọn ọmọ mi ní industry mọ̀ tí bá ti dé location bàbá àgbóyín kọ́ wọn lọ ṣẹ́yìn boot mọ́tò mi wàá bá 5 days tàbí mẹ́ta mẹ́rin of different thing tó lè jẹ́ kí ara máa but do you know the mistake there èyí tó yẹ kí n fomi kì í ọtí mo fi ń kì í do you get it Yes, sir. ọtí omi dẹ̀ bẹ́tà ọtí
Do you understand? Yes, sir. A máa ń fi wípé yes sir sí tó lè ṣẹlẹ̀ yẹ ká máa lò lónìí mo sọ pé tí ó bá ti ń dùn mọ́ ẹ tó bá dé tó sọ fún ẹ pé rọra máa ṣe o. You understand? Yes, sir. You have to listen. Do you get it? Yes, sir. So nígbà tí dọ́tọ̀ abẹ́rẹ́ mi pé ṣe máa ń mọtí mo ní mo mọtí bọ̀ mi ò mọtí mọ́. It was after 2 years tí mo fọtí sílẹ̀ ni mo lè sí experience kìíní yẹn bọ̀ mi ò mu sìgárì mi mo gbórí láyé mi ní street láti kékeré mi up to date. You understand? Yes. So àwa wò pé ṣé ọtí yẹn ló fa nǹkan tó ṣẹlẹ̀ ni àbí báwo but at the same time ó lè fà get so nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìwọ tó wáyé pé wọ́n mu gbó tó mu ọtí tó mu sìgá tó mu gbogbo ẹ̀ tó dẹ̀ ọ́zù dẹ́ẹ̀dẹ́ mìíràn wọ̀ nǹkan tí mò ń try láti ìgbà tọ́mọ yẹn wá kí mi is a very humble boy Lamileko is a very humble boy mi ti expect ó lè wá ó dẹ̀ appreciate ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi because I spend money bí mo ṣe wà mo ní ìdìrànlọ́wọ́ Ọlọ́run financially láti máa ra àwọn drugs mi you understand kò sí wọn tí wọn hide aláàánú pọ̀ ká mo yí àwọn fans mi tó ready láti ràn mí lọ́wọ́ you understand mi tó bá ní access sí mi I'm an actor you understand so if I'm not mo mọ̀ pé wọn kan wà tó jẹ́ pé wọ́n appreciate iṣẹ́ mi throughout the whole world do you understand yeah so àmọye court mo ti gbà ní káàkiri àgbáyé dóhùn kí ló ṣẹlẹ̀ sí ẹ ṣàlàfíà ló wà tó dẹ̀ ń ṣe wọ̀nba tó lè ṣe fún mi báwo ni kọ́kọ́ ní tó dẹ̀ ń pray fún mi that shows I have some people out there that loves me there are some people out there tó yẹ pé aláàánú ni wọ́n tó lè ṣàánú but one thing is that nígbà gbogbo kìíní yẹn ń ṣẹlẹ̀ mo jẹ́ nìkan tójú máa ń tì mí láti pariwo pé nǹkan ń ṣe mí but àánú Ọlọ́run mo rí gbà pé mo ní 1 or 2 things lọ́wọ́ tí mo lè fi take care ara mi. And there is a group ní actors ní association Yorùbá TAMPAN tí Mr. Latin jẹ́ president wọ́n pọ̀ wọ́n group kan ní Directors Guild do you understand I'm a member they tried for me it's not about my loyalty there is a love to surround wa nínú group yẹn they tried they really did well for me you understand but it was not enough. To sustain the health, even not for the grace of God. Èmi kọ́ ni màmá sọ̀rọ̀ báyìí. Ṣé get? The most important thing nígbà èmi náà kẹ́kọ̀ọ́ ni wọ́n lẹ́rìí pé ẹ wá ẹ̀yin tẹ́ bá ń ṣe léyìí ẹ stop ẹ tẹ́ bá ń ṣe ẹ stop ẹ o. Gbogbo akọ́la ní body resistant tó lè gbà á. Ẹlòmíì dẹ̀lé léyìí ó mu gbogbo méjèèjì yẹn ó ìwà lẹ́jọ́ 70 ó ìmú lọ 80 ó mú lọ. You understand? Tó fi ìpéyẹ sára ń gbà á. Bó tó bá tó stage kan wọ́n máa sọ pé àìjẹ́ ká lọ kí dáàdì àìsàn àgbà ń ṣe dáàdì kò sí nǹkan tó ń já sàn àgbà o bọ́dì yẹyẹ tí ń kọ́ àwọn nǹkan tó ń mu yẹn ní èjì yẹn nìyẹn tí ò bá dẹ̀ ṣọ́ra ó lè jẹ́ nǹkan tó máa pa nìyẹn so we have to be very wise kò sí nǹkan tó dáa tó mi láyé yìí omi I'm telling you the truth water kò sí nǹkan tó dáa tó omi láyé kò kàn gbọ́dọ̀ pọ̀ jù ní. You understand? Yes, sir. Àtàbáyà tí ń wọ particular age ọ̀nà àwọn kankan náà tá a gbọ́dọ̀ máa jẹ jù. So those things àwọn doctors ti ń bá mi sọ. Ṣé get? Yes, Those things àwọn doctors ti mú wa so nǹkan tó wá ń jẹ́ kémi náà máa gbogbo nǹkan tí mo sọ yẹn lẹ́ẹ̀kan yẹn mo kàn ń try láti sọ fún ọ. There are some people out there tí wọ́n ń ṣàìsànú lọ́wọ́lọ́wọ́ tí wọ́n pariwo síta o. But my advice is that they should voice out so that people will support them and help them. Before kò tó Exactly. Èmi ráàánú gbà ni, àìmọye tí ò ráàánú gbà o. bẹ́ẹ̀ni Àìmọye tí ò ráàánú gbà tó yẹ pé tí wọ́n gan ò lè tó tètè tán lọ. Èmi kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. But mo kàn ń lo advantage láti sọ pé ìwọ tó wà para ní ẹ̀ǹbì tó wà lọ́wọ́lọ́wọ́ má pòsì o kò sákọ. Do you understand? Kò sí pé pòsì kan. Tell people ẹjọ́ ẹ ṣàánú mi o. People, merciful people, àwọn aláàánú wà káàkiri tán lè ṣe. bẹ́ẹ̀ni Do you understand? Yes, sir. So that is exactly what happens to me. God bless God. I thank God for my life. ọpẹ́ ní fọ́lọ́run sọ Yeah. ẹ ṣeun mo sọ. Ọ̀rọ̀ lẹ sọ yìí tí mo dẹ̀ bọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú nǹkan tẹ́ sọ yìí bójú ẹ̀kọ́ kan àbí méjì wàá kọ́ níbẹ̀. Àmín. Ẹ dúpẹ́ lọ́wọ́ yín sà. Bàbá ẹ má bínú pé mo ṣì wà lórí ibi tí a wà gangan lórí nǹkan tá à ń sọ yìí. No problem. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé nǹkan gangan tó ṣẹlẹ̀ gangan tó jẹ́ tígbà tí ẹ mọ̀ ẹ fi wá pé
ẹ ṣe parí ní orí sinimá kan exactly. tẹ wá ṣe kí ni ẹ wá fìlẹ̀ kankan lára bẹ́ẹ̀ ṣe ń fi nǹkan pé ẹ gba hospital lọ tí dókítà dẹ̀ béèrè ni pé ṣé ẹ máa mọtí ṣe máa ṣe tẹ̀lé jẹ́wọ́ fún dókítà pé lóòótọ́ ọtí báyìí ṣùgbọ́n nǹkan báyìí ni irú ọtí tí mò ń mu tó tún bẹ̀rẹ̀ pé ṣé ẹ ń fa sìgá bẹ́ẹ̀ fa àwọn nǹkan ẹ sọ pé rárá tí dókítà yẹn náà dẹ̀ kàn fa nígbà tí àwọn dókítà ṣàyẹ̀wò orúkọ gbogbo ni wọ́n pe nǹkan tó ń sọ pé ó ṣe é. wọ́n ní mo ní kidney issue. kidney issue. yes kidney issue ni mo ní mo ṣe test I say I spend money. tí n bá sọ pé mo ná owó mo wá sọ statement kan mo ní owó ò ra ẹ̀mí o kò sí bó ṣe lówó tó láyé yìí àfi tọ́lọ́run bá fún ẹ ní oore ọ̀fẹ́ nìkan owó wà lórí table by millions of wà lórí table by ó dẹ̀ tán do you understand ó tán ó kò jẹ́ pé initially I am not a media person ojú máa ń tì mí gan do you understand. Yes, sir. Ṣègẹ́ there are so many people out there that they love to help me. Àwọn tó lè ràn mí lọ́wọ́ pọ̀ káàkiri àgbáyé tó dá mi lójú. Ọlọ́run alààyè tó fún mi ní ẹ̀bùn yìí. Ṣé understand mi? Bẹ́ẹ̀ni. Àmúyẹ àwọn èèyàn ta tọ́lọ́run ti dá lọ́lá tó fìfẹ́ mi sí wọn lọ́kàn náà. Bẹ́ẹ̀ni. Tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé nǹkan ṣe mí yìí. Bẹ́ẹ̀ni. If not for the fact that pé 220 wá tó wá interview mi ni. Most people ò ní gbọ́. Àmúyẹ tó ti pè mí láti America, Brazil, South Africa pé dọ́n kí ló ṣẹlẹ̀ sí ẹ kí ló dé báwo wá ní sìn I need money for my health mo ní ìdìrànlọ́wọ́ lọ́tún lósì do you understand. Yes, look sir. at there is no kò sí mọ́tò mọ́. ìmọ́tò yìí ti lọ sórí nǹkan tá à ń sọ yìí. I spend money I don't know mi mọ̀ bó ṣe ń sọ̀rọ̀ jù grace mo kàn ní. Àmúyẹ tó pé àtàmọ́tò àtàlé àtàgbọ́ ẹ̀tọ́ àádẹ́ tó kú sónú ẹ̀. Bọ̀ ìmúra àánú gbà ni mo ṣe wá ń sọ wípé ẹ̀yin tẹ́ bá ń wà nínú géèmù yìí tẹ́ ń yọ̀ láyọ̀ jù ẹ má yọ̀ láyọ̀ jù o sódà lálá yín ò ní já sásán at the end of the day ibì kan náà mo ti sọ náà mo ní president wa mo lẹ́rù future wa ń ba president wa tẹ́ bá wo fídíò yẹn mo ní but àwa tá a wà ń president yẹn àka future yẹn kún. Kò sẹ́yìn tó ń sá eré tó ń struggle tí ò fẹ́ jèrè lọ́jọ́ alẹ́ náà. Kò sẹ́yìn tó fẹ́ pé làálàá àwọn lórí ọmọ lórí aya kókó já sásán náà. Do you understand? Yes, sir. You get? So it is how you take care of yourself. There are some àgbàlagbà tó yẹ pé wọ́n gbó wọn tọ́ wọ́n jọmọ wọ́n dẹ̀ lọ rárá àfi ọmọ sí wọn. Àlá orí ọ̀fẹ́ ni. Mo ṣe ń sọ pé you that is in ìwọ tó bá wà nírú field yẹn gẹ́gẹ́ bí nǹkan tó wọn doctor ń sọ wípé ọtí ò dáa. Sìgá ò dáa bẹ́ẹ̀ ni àwọn kan wà àṣà tó ń sọ pé ṣùgbọ́n àlà mú kò sí nǹkan kan náà mo ti mú láti jọ dókítà tó sọ fún ẹ wípé ọtí ò dáa tó ní sìgá ò dáa wọ́n mọ ohun tó ń rí torí pé wọ́n ní àǹfààní wọ́n ò dé hospital kó o lọ sí gbogbo àwọn hospital yẹn kó o wo nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn irú àìsàn wo ló ń ṣe wọ́n lẹ́rù ṣe bà ẹ́ you get what I'm talking about. Yes, sir. I spend money I don't need to start shouting pé mo ta lé torí pé mo ní grace yẹn ni wọ́tọ̀ fún àwọn èèyàn tí ò tẹ̀ ní mọ́tò tó lè tà tí ò ní tibí tó lè tà tó ní tọ̀hún tó lè tà wọ́tọ̀ fún àwọn èèyàn ń kọ́ so àánú great mercy lọ́lọ́run fún mi ṣe understand mo dẹ̀ pray pé whosoever person tó náà pass through all these things ọlọ́run á fún wọn ní orí ọ̀fẹ́ táwọn náà lè fi jáde láti wá sọ fún àwọn èèyàn pé ẹ ṣọ́ra that's just it. Ẹ ṣeun gan sir. Bàbá ó ti wá tó bí ọdún mélòó tí ẹ ti ń nọ́ọ̀sì kan yìí. Really ṣé mo nọ́ọ̀sì ẹ̀ sá mo kàn ń fílẹ̀ some part mọ́kànlá pẹ́sẹ̀ mi ń wú gbogbo ẹ̀ ń wú you understand màá fẹ́ spend tó 2 weeks or 1 month lọ hospital ní yíyà yìí náà ni o but last time mo ti ń rí àwọn kìíní yẹn ṣe my body resistant mi ò ti tètè reject ẹ̀ ṣe get mo ti ń feel but mo ń lọ ṣe understand ọmọ líle ó ń lọ bẹ́ẹ̀ you know but mo á ń wò pé
mo ń shrink now. Kí ló mo ṣe ń lean báyìí? You know, mi ò tètè notice. Ẹsẹ̀ máa ń wú kẹ́ like that. Gbà tó wá di year yìí, anything tó wọ́n nǹkan bí February, March, mo wá ń feel kíní ẹ̀gan personally. Kan tó mú mi report hospital nìyẹn. Ṣé ní sáà mo ṣàwárí pé mo ṣàwárí gbogbo test mi kidney jáde Ọlọ́run wọ́n jẹ́ rógun you know ọmọ ẹ̀sọ́ lè sókè ẹ̀sọ́ lè sẹ́ gbowó ẹ̀wà àti máa lò you know but glory be to God Ọlọ́run mi sí gbogbo effort àwọn doctors Ọlọ́run mi sí gbogbo Ọlọ́run ti rí ìwọ̀nba tí mo ṣe Ọlọ́run dẹ̀ bless me you know it is I am not perfect but kò sí ìwà tí ọ̀nà bá ń wù sọmọlàkejì tó ní jèrè ẹ̀. Let me go to that aspect of life. It is good to be good. Though nobody is perfect láyé, kò sẹ́ni tí ò ní ṣùgbọ́n tàbí tiẹ̀. Ṣùgbọ́n àwọn area kan wà táwọn kan máa nail pé ẹni ire ni ẹ́. Ṣé get máa try láti play towards that side in your journey on earth. Do you understand me? Yes, sir. Kò sí ní wàhálà tó máa sọ pé ò ń ṣèyàn. You understand? But tí percentage àwọn tó bá like bá ju ẹni percentage àwọn tí ò like lọ, you have won. Because èèyàn ní I am not Jesus Christ. I am not Muhammad. Do you understand? Yes, sir. So wọ́n yẹn wọ́n mú Jésù mú clarity ara ẹ̀ lọ èèyàn ni wá a lè ṣe ká máa ní nǹkan kan ṣá tó máa wrong. But aspect percentage yẹ káwọn èèyàn lè feel pé you are very nice. So kíní ẹ̀ náà máa help career èèyàn láyé lójú àwọn èèyàn. Look at the comment I read nígbà tó ń play kíní yẹn. Àwọn èèyàn kan wà tó yẹ pé mo ti bá wọn pàdé tí mi ò rántí mọ́. But because of my humbleness, you know, àwọn kan wò gan pé ojú máa ń le, you don't get. Do you understand? Ọmọ yìí yàwèrè gan gbórógbó ni olóde, you get. But àwọn kan wà tí wọ́n ti lè súnmọ́ mi. You understand? Wọ́n ti lẹ́yìn ìgbà tọ́lọ́run ti dá mi pẹ̀lú kárátà tọ́lọ́run àwọn wá ń wù mí látọkọ wá ń fara wọn dá mi ní kárátà tiwọn. Do you get it? But àwọn tó wà fortunate láti súnmọ́ mi wọ́n realize pé ojú táwọn fi ń wo ọ̀bọ yìí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Mo ti wà too isolative tẹ́lẹ̀. Mi ń fẹ́ kí nǹkan bá mi ń fẹ́ wàhálà. Do you understand? Mo máa ń like kí n máa dá dúró. You understand? Nature yẹn, you know me. There was a time to me were all that friendly. Do you understand me? Mo máa ń fi àwọn èèyàn kí n má fi tiwọn kó bá mi. But at the same time, mo rí pé many people máa ń sá. Mo wá get free. Wọ́n wá sọ mi pé bí mo ṣe rí lójú bẹ́ẹ̀ kọ́ ni wà ní mi ṣe rí. But glory, I thank God. Mo rí one or two things àwọn èèyàn ti send one or two things wọ́n tún support mi pé má worry o. Wọ́n á help Ọlọ́run á ṣe ìyanu. Do you understand? Yes, sir. So I'm very grateful to God and really I'm grateful to Olamide kan that's 220. Òun ló jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó ń ṣe mí. You understand? Yes. Làbí mo yẹ sọ pé I'm not a media, I'm a hidden person. Mi ń láì kí n máa pariwo ara mi síta. Ó kàn dé lójijì yẹn sínú ilé mi ni. Mo ní kí ló ìkànnà ọmọ mi ló jẹ́ kó mọ ọ̀dọ̀ mi. Bó ṣe wá nìyẹn, you know. I was forced to say many things. I was forced to bring in my knowledge, to preach to people, to change so many things. Wow. You understand? Yes, sir. Àgbà ò kọ́gbọ́n o. Bẹ́ẹ̀ni. Àgbà ò kọ́gbọ́n. Ọmọ kékeré mi gan ní wisdom jàgbàlagbà lọ. Sure. People are out there tó kàn ṣe bó ṣe wù wọ́n. Tó mọ̀ pé ilé ayé kò sí nǹkan kan bẹ́ẹ̀. You understand? Yes, sir. I know that my video will touch many people. Exactly. Do you understand? Ó sure fún mi pé ó máa touch many people pé ilé ayé kò sí nǹkan. My brother, ìjọ tó bá ti sùn tó jí mọ́, that's the end. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Yes, sir. Bó wù ẹ́ kó máa lọ America 24 times kó kọ́lé 1 billion. Ṣé ó ti yé? Yes. Yàrá kan ló máa sùn sí. Yàrá kan. Yàrá kan péré ló máa sùn sí. Tó bá dẹ̀ lọ ìta gbangba náà ni. Ó sure. Ìwọ tó bá dẹ̀ gba yàrá ìwọ tó bá dẹ̀ tún gba yàrá kan bẹ̀ tó pé ibi tí máa ti kẹbẹ̀ nìkan sí ní sí o ìjọ tó máa wú ẹ lọ́jọ́ ọ̀la wú ẹ. You get nothing. So kò sí nǹkan tá à ń kó jọ nílé ayé we just have to be very careful. Do anyway
I am grateful to God. Ọpẹ́ ni fọ́lọ́run. Do you understand? Ọpẹ́ ni fọ́lọ́run. I know gbogbo nǹkan tó ti lọ kí n lè lálàáfíà. Ọlọ́run á dá padà fún mi. Lágbára Ọlọ́run. By God's grace. Lágbára Ọlọ́run. And I'm very grateful to my fans and friends out there that loves the glory of God in my life. Tí mo ti ń fi iṣẹ́ mi dùn wọ́n nínú, Ọlọ́run ní jẹ́ kí wọ́n wálẹ̀. Àmín. Àtàwọn tó ti send ìrànlọ́wọ́ lọ́tún lọ́sì, mo appreciate wọn. God bless you and God bless you too. Amen. Thank you very sir. much. Yes, sir. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn mọ̀ pé bóyá Yorùbá ni ẹlòmíín wò pé bóyá bí Ìgbò. Kódà gan àwa tá wà níwájú yín nígbà tí à ń bọ̀ lọ́nà. Mo ní ṣòǹgbọ orúkọ ẹni tá à ń lọ bá, Don Richard. Mo ní ẹni yìí Ìgbò ni. Mo ní nígbà táwa ń dàgbà gùn. Ẹ̀yin àti Mr. Ṣẹ́gun Àrízè, àwọn èèyàn tí àwa ń wò nìyẹn. Mo ní ẹni yìí ò lè argue pẹ̀lú mi ní pé kò ń ṣe Ìgbò. So nígbà tẹ́ dárúkọ yín fún wa níwájú ń bíbà tẹ́ sọ pé ọmọ Ondo State. Mo tó ń gbà so I was wrong. Yeah, many people were wrong now. Wow. People were very wrong. Wow. Actually, it's because career mi English ni mo ti ṣe lé tó pọ̀ jù. Mo bá wọn Ìgbò ṣe gan. English mo ti ṣe lé tó pọ̀ jù. So tí bá ń sọ̀rọ̀ gan, intuition Ondo ò ní yọ lẹ́nu mi. Àwọn èèyàn ti bẹ́ẹ̀ tiẹ̀ rí dáadáa. Not until ìgbà tí last governor Ondo State Ṣẹ́gun Mímíkò tí wọ́n wà lórí àléfà gbà yẹn. Tí Tóyọ̀sí Yámi is a very nice woman to me to invite me wá. Many people mọ̀ kọ́ ọmọ Ondo ni mí. You know, it was then ọmọ Ondo ni I'm no go to my family. So gba wọn sọ pé mo á bẹ̀rẹ̀ sí kọ iyeyeye o iyeyeye o iyeyeye o iyeye. Iyeyeye o iyeyeye o iyeyeye o iyeye. A lọ láti lọ òkòòkò. Orin ìlú mi nìyẹn, mo kàn lámọ́lẹ̀ ní pé so I share, you know. I was able to speak my dialect like that. Wọ́n á so kì í ṣe kèdúkọ̀jẹ́ ọdẹ mọ́. I'm from Ondo town, Ondo State, Ondo town, ọmọ Ògúntìmẹ̀yìn ni mí. Ọmọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. I'm very grateful. Ẹ sà, ẹ jẹ́ ká tún sáré rìnrìn àjò lórí àwọn bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí. Torí lóòótọ́ a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá tiẹ̀ lọ sílé ẹ̀kọ́ gíga tí wọ́n lọ ka theatre and arts. Wọ́n fi yé wa ní pé tó bá máa sound nínú iṣẹ́ eré orí ìtàgé, o gbúdọ̀ kọ́ eré orí ìtàgé. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀, ẹ sọ fún wa pé ẹ ní èèyàn kan kíní kan, mo fẹ́ kẹ́ bá a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ẹ ṣe eré orí ìtàgé under talẹ̀ yín ti dàgbà tẹ́ fi máa pè pé ẹni tó wà yìí tàrí ọ̀gá mi ni òun ló kọ́ mi níṣẹ́. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé? That's a very good question. Thank you, sir. Actually, ẹni tó jẹ́ tó fàṣírí iṣẹ́ hàn mí mostly òun ni Danladi Bako. Danladi Bako is a very great man in my life. Kọ́lọ́run bá mi wà pẹ̀lú wọn bí tán bá wà. Amen. May God bless him wherever he is, because he's still, and I'm very sure. You know, gbogbo ìrìn àjò mi ńgbà tí mo ti bẹ̀rẹ̀ sí sọ ṣe stage 1978 yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe stage. Good. Do you understand? Yes, sir. Because tí mo sọ pé bàbá mi ẹ̀ ń pè Mr. Badejo òun ló ní lẹ́sìn mi ńgbà yẹn tó máa ń ṣe stage yẹn. Could you believe pé torí pé stage yẹn wọ́n pe kí òkè ń ṣe ènìyàn ṣe yanko, obìnrin yẹn ìgalà ló máa ń dì inú igbó, ó máa wá di èèyàn á wá ra nǹkan lọ́jà. Bàbá mi á ní kí wọ́n lọ ra ilá wa gẹ́gẹ́ bí stage yẹn, which is Bàbá Adéjọ yẹn. So ilá yẹn máa lọ rà lọ́wọ́ ẹ̀, ilá tiẹ̀ wá dùn. Do you understand? Yes. Then so bàbá wa ń fún ara ẹ̀ sọ pé arábìnrin wo ni mo máa ń gba ilá lọ́wọ́ ẹ̀ yìí tó máa ra ara mi lọ́wọ́ àlọ́jà àwa dọ́jà
torí pé mi ò ní ìyá mọ́ nu stage yẹn débi stage yẹn bàbá wa fẹ́ fẹ́ arábìnrin yẹn kò dẹ̀ mọ̀ pé ẹranko ní bàbá mi wá jọ lọ́dẹ gẹ́gẹ́ bí stage yẹn ṣé mi lè gbàgbé so bàbá mi wá lọ dodge tó má ti tajà tán á fún ma lọ lé bí bàbá ṣe tẹ̀lé nìyẹn bàbá wa monitor tí tó fi di ẹranko padà láti gbà ẹni mi ò ṣe láti máa jẹ ẹran ọgbẹ́ mo kàn develop feeling pé so èèyàn máa ń di ẹranko mi ò jẹ́ o Diwura one of my brother is an actor very good actor Adediwura ọ̀gá máa gbọ́ báyìí tó bá ń wo kíní òun ló wá initiate mi padà ní a lọ fún epic kan àyà epic kan ní Abafa nìbàdàn MX òun ni ó produce òun ló ń direct so ó wá máa ń gbé wá a máa ní bọ̀dá mi ẹran ọ̀gbẹ́ dá ó máa ń dùn gan but feelings mo ti ní láti kékeré mo ní mi ò jẹ́ ẹran ọ̀gbẹ́ èèyàn ló máa ń di o mo ti build kíní yẹn ó dẹ̀ bá mi dàgbà lóní bọ̀dá mi ẹran ọ̀gbẹ́ máa ń dùn gan ó dùn máa lù gbé kí wọ́n ṣe gbé gàrí lẹ̀ nìyẹn bí mo ṣe wọnú ẹran ọ̀gbẹ́ nìyẹn àwọn ọmọ big father mi àwọn gọ́fà gbogbo wọn ti máa ń jẹ ẹran ọ̀gbẹ́ ìjà máa ń travel mi ń bá wọn jẹ so ó kàn ẹ̀gbọ́n ẹ wá ẹ taste ẹ wò so ibẹ̀ mo ti taste ẹ you see so when that period bí mo ṣe ń sọ lọ ní primary school mi mo ti wá ń ṣe drama yẹn mo wà use my stage performance mo bọ́ sí English náà mo Don Pedro máa ń direct stage kan Obaseki RMD gbogbo abáyà máa wà involved like that so mo ti wà use more gan so gba mo wà ní academy secondary school ni mo link NTA see many people like Sadiq Daba Enebele Lebua Chris Obirapu tó máa ń ṣe soap opera Bodilon Bodus bí mo ṣe meet Danladi Bako nìyẹn ìgbà tó rí pé mo wà effective mo ṣe tẹ̀lé Danladi Bako ni mo wà di project normally mo bá wọn kan náà ṣe storyline masinana yọnàṣọ story àwọn ọmọ kéékèèké tó máa ń pè jìnnì ṣọlá nkẹwà tó máa bá wọn sọ story gbà tí wọ́n bá ti bí mi máa lọ ń pe ọ̀nkú wa tá máa arrange stage àwọn stage la máa ń lò a máa ṣe stage a máa ṣe àti máa edit ẹ̀ bẹ́ẹ̀ I'm used to all those things ṣèbí Danladi Bako ṣe súnmọ́ mi ní tí mo ń parí production then bí mo ṣe tẹ̀lé Danladi Bako nìyẹn ìgbà ló ń plan ìgbà ló ń ṣe master sports èmi ló máa ń rán lọ pé Sam John Michelle Obi Paul Bassi gbogbo ọba yẹn ní olden days Yinka Craig gbogbo wọn I'm very used to all of them. Wow. Do you understand? Yeah. So then Ben Bruce ó jẹ́ staff lẹ́yìn tí kò tí ì sí silver bed John Momo newscaster ni kò tí ì sí Channels television. Wow. Àjọ máa ń jókòó ni all of them like that. Wow. But glory be to God. So Danladi gangan ló wá jẹ́ master mi tó train me. Do you understand? Tó fún mi ní insight yẹn torí passion is very important for this job. Nǹkan tó wá fẹ́ dì láyé tó bá ní passion fún a frustration tó wà ń bẹ̀ á jẹ́ kó sá padà. O gbọ́dọ̀ ní passion fún nǹkan tó fẹ́ ṣe. Passion is greater than love. Passion is heavier than love. If you have love, you can run away, but you have passion, you endure the challenges. Exactly, sir. Torí ngbà yẹn Bariga yẹn máa ń fẹ́ sẹ́ni láti Bariga lọ sí Unilag. Wow. Kó máa wo movement yẹn máa fẹ́ sẹ́ni láti Bariga lọ sí Unilag, from Unilag to Ìwàyà fẹ́ sẹ́ni láti ibẹ̀ náà láti Ìwàyà náà lọ sí Sábó fẹ́ sẹ́ni láti Sábó lọ sí Yaba fẹ́ sẹ́ni láti Yaba lọ sí Ojú Ẹlẹ́gbà. Màá ṣẹ̀ṣẹ̀ wá wọ mọ́tò Costain sọ pé bridge ló barricade ẹ̀ màá ṣe wọ mọ́tò má tẹ̀ dé Costain màá ṣe àfẹsẹ̀ ní dé Bar Beach ibẹ̀ lẹ́yìn tiẹ̀ wà. Tabalẹ̀ tí wàá close in 5 màá tún fẹsẹ̀ rìn padà sí Costain màá tún wọ mọ́tò sójú Ẹlẹ́gbà màá ṣe àfẹsẹ̀ láti Ojú Ẹlẹ́gbà lọ sí Yaba Sábó Ìwàyà padà sí Bariga. It is not easy. My journey nílé ayé tó fi di mo ṣe dìlé nìyí. Ó di passion mo tó strong gan. You understand? Ìjọ́ tí mi wá lówó mọ́tò, ìjọ́ ẹni ọ̀gá mi Danladi Bako ká mi. Mo máa ń sùn sí reception.
bó ṣe Fẹ́mi, what are you doing there? Mo ní there's no money. Mo ṣe bẹ̀rẹ̀ sí lọ ń bá gbélé ẹ̀ ní Brown Road ní Ìkòyí nìyẹn. So ìdọ̀ ẹni máa wà. Danladi Bako àwọn ni máa pè ní master mi ò ní ọ̀gá mi kankan. But I just came into the industry, right? Yes, sir. Ní Bariga ńgbà yẹn, àwọn yẹn ti fi máa ń ṣe meeting lẹ́yìn ilé dádì mi. Do you understand? Yes, sir. Èmi máa ń lọ fún English. Okay. Tí Sajida Baba ní program, màá ṣe assistance fún, màá gba change mi. Enibele Lebua, the same thing. Do you understand like that? You know, Mr. Yana Chop, mo ṣe máa ń lọ ńbẹ̀ yẹn, mo wá dàbí non-staff. Do you understand? Yes, sir. But mo talent yẹn wà, ó wù mí. You know, ó yẹ kí n ti wà discouraged tipẹ́ pẹ̀lú ìrìn àjò tí mo máa ń fẹsẹ̀ rìn yẹn. Do you understand? Ó yẹ kí n ti wà discouraged tipẹ́, but àwọn kan wà tán fún mi ní encouragement, most of them nínú àwọn ọ̀rẹ́ dáàdì mi. Then, tó dáàdì mi ò like, nínú àwọn ọ̀rẹ́ dáàdì mi, they really tried. Like, there is one man, Daddy Olamide, Mr. Dedeji, Olamide Badoo kankan. Daddy is my father's close friend ní Bariga. Wow. A máa ń pè wọ́n ní Baba Santana. Do you understand? Daddy mi ti máa ń wò pé ogun pọ̀ kìíní yẹn torí ní NT7 àwọn kan máa ń ṣe ẹ̀jẹ̀ ń gbòkè odò ẹ̀jẹ̀ ń gbòkè orí láàmì ibi kí ló dá mi là ń gbé lọ́nà, you know, all those all for like that. My daddy doesn't like it. So Daddy Santana yẹn, that is Daddy Adedeji. Daddy máa ń pè Daddy Santana máa ń pè ọgbà yẹn. You understand? Wọ́n máa tọ́ bà kan ní kí n gbà kí n fi wọ mọ́tò. Wow. Ìyẹn Daddy Olamide. Exactly. Àti ní kí n gbà kí n fi wọ mọ́tò. Mi ò lè gbàgbé wọn nírìn àjò yẹn gbà yẹn k'Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Àmín. You understand? So wọ́n máa ń fún mi báyìí, màá kàn máa lọ. Torí dáàdì tèmi, àwọn pé dáàdì tèmi ní bàbá Navy. Ọ̀rẹ́ mẹ́ta ni wọ́n Bariga. Bàbá Navy, dáàdì is a naval officer. Bàbá Ìjẹ̀bú. Ìkan náà wà tó ń jẹ́ bàbá Ìjẹ̀bú. Ìkan wà tó pé Daddy Santana. Daddy Santana ni Daddy Olamide. Àwọn mẹ́ta tán jọ ń bára wọn rìn nìyẹn ní Bariga. You understand? So àwọn Daddy Santana yẹn máa ń fún mi lówó. Màá sọ pé bẹ́ẹ̀, màá ṣe bẹ́ẹ̀ pé owó tó ń fún mi lọ school ni mò ń dá lájọ. Wọ́n encourage mi gan. So mi lè gbàgbé wọn. So màá kàn gbà mí wà kan tó máa ń fún mi great, máa fi wọ mọ́tò nìyẹn gbà yẹn. So Danladi Bako is a master because he really encouraged me. He's a great master. There's never a day to master me nothing is impossible. Do you understand? Yes, sir. Don't get disappointed. Don't get frustrated. Don't just have passion. You get there. Ó ti notice me, come and sue me. When you don't get frustrated. Move on. You get it. Me, King Bagban to man suffering by. He's a great man. May he live long. Amen. Thank you. Ẹ ṣeun gan sà. Kó tó rí pé mo béèrè nǹkan tí mo fẹ́ béèrè, ẹ tútù gbé mi ya bù mí. Ìyẹn ní ìlú Bariga tá a ṣe wà. Okay. Torí ẹ dárúkọ Daddy Olamide, Baba Olamide, tẹ̀yìn tí wọ́n máa ń pè ní Santana. Baba Santana. Baba Santana. Baba, ẹ dẹ̀ fi yé mi sí pé bàbá yín àti Baba Olamide àti èèyàn kan ẹni àwọn mẹ́ta ni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Ọ̀rẹ́ ni wọ́n. Ẹ dẹ̀ sọ pé Baba Olamide yìí. Bàbá yìí gangan wọn pẹ̀lú àwọn èèyàn tó yẹ pé wọ́n ràn yín lọ́wọ́. Exactly. Wọ́n tì yín lẹ́yìn nígbà tẹ́ ẹ̀ exactly now. Bọ̀ ìbéèrè mi wá béèrè pé nígbà tí Ọlọ́run máa gbéṣẹ́ ìdí tí ó gbé ọwọ́ Olamide sókè tí gbogbo èèyàn ń gbọ́ tí inú wa ń dùn sí tá à ń rí sí. Ǹjẹ́ Olamide tí à ń sọ yìí nígbà tí à ń sọ yìí ǹjẹ́ ṣé Olamide yẹn ṣó mọ̀ yín? That's the issue. Ṣé rí ìrìn àjò ẹ̀dá láyé ìgbà bọ́lá ṣe máa ń kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Gbogbo táà tí mo sọ ẹ̀wọ̀n tí bí Olamide ń gbà yẹn. Wọ́n tí bí Olamide ń gbà yẹn. But ìgbà tán bí Olamide lèmi tẹ̀ get admission lọ school. Wow. So another history today, the only person tí mo wà use mọ́ òun ni àbúrò Olamide. Torí mọ́mí Olamide àǹtí fún mi, mo ṣàìrántí pé orúkọ wọn nìyẹn. My mother is a godmother to her. Wow. You understand? Wọ́n ní ṣọ́ọ̀bù sí ẹ̀yìn Marufudin náà ti ń tajà. There's a place tó ń pè Marufudin primary school. You understand? His mother ló ní shops sí street tó wà lẹ́yìn Marufudin yẹn. So ibẹ̀ ni dáàdi mi, bàbá Ìjẹ̀bú àti dáàdi Santana tó jókòó ibẹ̀ lọ́jọ́ máa ń jókòó sí. You understand? So that time, wọn ò tí bí ngbà yẹn.
àti bí Olamide. àti bí gbà yẹn so mọ́mí ẹ máa ń wá sọ́dọ̀ wa Bailey Street do you understand so mọ́mí ẹ gan máa àǹtí mi ẹ fi Káyọ̀dé lẹ̀ tó Káyọ̀dé náà pè mí Bàdégà ẹ fi Káyọ̀dé lẹ̀ ẹ jẹ́ kíní kan mo dẹ̀ máa ń jó disco gan break dance mo máa ń jó disco you see I have a very good history nípa life mi nígbà Clarence Chukura was living at Ìlàjẹ very close to Sunny Ade's house nílàjẹ. You understand? Èmi máa lọ ń jó fún ogun orin ẹ̀ ńgbà yẹn. You understand? Clarence kéré ńgbà yẹn. Tó ń ya musical video ń sìn so as a baby. Even gan time tí mo ti mọ Clarence Chukura wọn ò tí ì ṣe owó lágbà money power tí Clarence àti Shina Peters tọ́jọ́ ṣe ńgbà yẹn. Tọ́ bá fi bí Clarence wọn ò tí ì bí Clarence rárá. Wow. I am telling you the truth, I'm not a small boy. Legend, Baba. You don't get. Tó yẹ pé nígbà yẹn tá bá ti lọ jó lọ́dọ̀ Clarence tán tá bá ti jó tán omi ọ̀sà tó wà ní Ìlàjẹ yẹn akọ́lọ̀ wẹ̀ bẹ́ẹ̀ ká tó lọlé mom daddy máa nà mí I mean it's fun anyway. Wow. The history is fun anyway. Wow. You know. Wow. But you know èmi àti Olamide blend ríra. Even gan ọ̀rọ̀ tí wọ́n sọ tó bá gbọ́ á surprise yẹ mi sorry but kò sí bí mo ṣe lè sọ history bí mo ṣe delay ni dáàdi ẹ̀ náà contribute ọ̀gbẹ́ni fi ọmọ ilé ẹ̀ jẹ́ kó statement ẹ̀ nìyẹn o. tí bàbá dẹ̀ fún yín lówó pé ọ̀dọ́ máa dọ́gbọ́n fún yín lówó pé fi. mi ò sọ́rí o aláì ṣe rí mi ò sọ́rí mo ti dàgbà. ẹ tó bí ọmọ ọdún mélòó sábà ẹ. Bye. I'm 56 years old. Wow. Yeah. Wow. Though Ọlọ́run kan fún Henry stature ni. Bẹ́ẹ̀ni. Wow. 56 years old. Wow. So bíi pé ọ̀gbẹ́ni fọmọ ilé kó náà mú kàríà ẹ̀ ó wù ní jẹ́ kó you know that kind of mi ò lè gbàgbé wọn. Wow. You understand? It's just unfortunate. Oh, yeah. You understand? So gbogbo ìgbà tèmi ti kúrò 90 yẹn ó rẹ̀ pé late 80 náà ṣe bí Olamide. Do you understand? Yeah. So I could remember àgbàtí the only thing mo notice pé mọ́mí ẹ̀ máa ń gbé pọ̀n. Mọ́mí Olamide máa ń gbé pọ̀n àsọdọ̀ àdáadáa. Wow. When he was very young. You understand? But Aunty Olamide ó mọ̀ mí 100%. Ǹjẹ́ ṣe rántí orúkọ àǹtí? Mi wá rántí orúkọ ẹ̀. You understand? Mi pick orúkọ ẹ̀. But tó bá wo fídíò á mọ̀ pé mi ó mọ̀. Àmọ́ pé ẹni Don Richard. Ó mọ̀ mí dáadáa. Bàbá nínú ìrìn àjò tẹ́ wá rìn ǹjẹ́ ṣe rántí ijọ́ tí yín dùn jù láyé tí ẹ lè gbàgbé. Aláì mi lè gbàgbé o. Mi lè gbàgbé. Ijọ́ tí mi dùn jù torí that was when mo ti rí pé mo ti ń achieve aims mi ní entertainment. Èwo ni mo ṣe ní Armageddon King àti Missing Angel. Ó rẹ̀ pé Missing Angel akọ́ ṣe ká tó ṣàpè Armageddon King. Yeah, Missing Angel. Èmi, Stella Damoso Sabodẹrin, Desmond Elliot, Empress Ijama, with some other actors like that. Directed, produced, written, produced, and directed by Charles Novia. You understand? Yes, sir. I was the Lord of the Devil. The Lord of the Devil there. To man dààmú Abọ́dẹ̀rìn gbà yẹn. You know. Iṣẹ́ yẹn cut across gan. Ó move gan. So one night ní Mushin, London Bridge, tá bá kọjá Olóòṣà pa ń lọ. You understand? Yes, sir. I wanted to meet with somebody there. I was passing at night around 7:38. Àwọn ọmọ kékeré wá ń tẹ̀lé mi, wọ́n pọ̀ wọ́n fẹ́ wọ 15. Secondary school student. Wọ́n pọ̀ gan. Mi mọ̀ bí tó ti mọ̀ mi mọ̀ bá ṣe ń bá na wọn mi mọ̀ pé bẹ́ẹ̀ wà rowdy. Mo kàn ń gbọ́ it's him. Mo kàn ń gbọ́ it's him látẹ̀yìn it's him. Ọkàn rìn wá síwájú níbi abẹ́ ibi bridge yẹn, pedestrian bridge yẹn. Mo ṣe ní yes it's him. You are the one Lord of the Devil. Missing Angel. Mo kàn kí wọn wá ń lọ. I was very happy. Mo ṣe ń lọ, mo dẹ̀bẹ̀ sí rẹ́rìn sínú. Ó dàbí pé mo wá ń sunkún happiness. Bá ìwọ Ọlọ́run, wọ́n ti ń mọ̀ mí nìyẹn.
The recognition as... And secondly, the greatest glory, fame, is when children bá kọ́kọ́ mọ̀ ẹ́. As a celebrity, táwọn ọmọ kéékèèké bá ṣùrù bọ̀ ẹ́, ó ti débẹ̀. Follow by obìnrin, kó tó wá kàn wọ́n ọkùnrin. Táwọn obìnrin bá ń tẹ̀lé ẹ, pọ́n rí ẹnu fíìmù, táwọn ọmọ kéékèèké ò bá kọ́kọ́ tẹ̀lé ẹ, ó ti débẹ̀. Ọmọ yẹn kéré gangan ní establishment of glory tó yí wọn ká. Mo ti kọjá bíríjì mo kàn tó bójúmọ́ tó mo kàn rí wọn tó ń pọ̀ kàn ṣe báyìí ni. Mo ní Father Lord, mo ti débẹ̀. Láti jọ ìwọ Ọlọ́run. Mo wá ń flash ìgbà tí mo wá wọ́n pè tí nìkan ní wọ́n I'm telling you. So ẹsẹ̀ tí mo fi ń rìn yẹn mo kàn flash kí tó máa dé lọ sọ́fíìsì ẹ̀ tí mo fẹ́ lọ bá mo kàn wò pé mo ṣe fẹ́ sẹ́ rìn. Mo wẹ̀ sẹ́yìn débi fẹ́ back to back. Sẹ́yìn débi kí n tó wọ mọ́tò mo ní wọ́n lọ́wọ́ mo ti débẹ̀. Because it's that NTA I met all these people. Wow. And I'm moving with them. Wow. Do you understand? Yes, sir. From there, Lancelot, I met. Don Pedro, I met with them. You know, like that. Yeah. Chris Obirapo, that was the second job I did is Armageddon King again. Myself, Ukarian, I don't know, Alex Osifo, this guy, Shidimo Keme. Wow. We went to shoot that at Onitsha. Wow. We shot here, we shot there, you know. From there, that one, another, Armageddon going on to blue gone, to move gone. See, if you have God, my brother, we are just deceiving ourselves. If you to bá ní orí ọ̀fẹ́ tó bá súnmọ́ Ọlọ́run, wà máa rí nǹkan mú very cheap. But many people tó ń pe orúkọ Ọlọ́run, tó ń pe in Jesus name, gbogbo wọn kọ́ ni wọ́n gba orúkọ yẹn gbọ́, wọ́n kàn ń lò torí pé àwọn èèyàn ń pariwo ẹni. Àṣírí. Many people tó ń lo Muhammad tán ní sàrà lọ sàlà. Ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń pariwo ní the truth aspect of what he says then, they are not really using it. It works. Ìgbàgbọ́ dá gan. Most of iṣẹ́ tá à ń ṣe yìí. We need to be very close to God. That is what I think. It's not about my experience. It's not about pé nǹkan tójú mi ti rí o. It's not about pé nǹkan tójú mi ti rí o. You understand? Yes, sir. It occurs to me once in a while that it is God that does most of the things. Exactly. Do you get it? Ọlọ́run máa ń báyàn ṣe tó bá ní tó ta faith lọ́dọ̀ ẹ̀. Ṣé get? Yes, sir. Tó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò ṣe mistake láti má mọ̀. Tó mo ti play away dáadáa tó yẹ pé láàmì lè máa lọ church. At the street. At the street. Gbà ẹ̀ ó ń lanà gan. Màá directing. Mo lè máa lọlé for 6 months, wà lótẹ̀. Bí bá ṣe parí iṣẹ́ kan, producer tó ti gbé iṣẹ́ mi wá. I was fooling myself then. No matter how heavy tíṣẹ́ yẹn ṣe pọ̀, mo gbọ́dọ̀ máa ní break pẹ̀lú Ọlọ́run. So this is a big lesson, no? No matter how big tíṣẹ́ yẹn bá ṣe rí, o gbọ́dọ̀ máa ní break pẹ̀lú Ọlọ́run. Somebody is guiding you. Somebody is making it possible. The possibility of having what you want is by the grace of God. Kò ṣọ̀tì ìgbà tí wọ́n bá ń nà bú ẹ. Ìṣẹ̀ máa ń the right thing láti ṣe. Ó wà very, very important. Wow. In the book of Acts of Apostles chapter 1 verse 4, God said, jókòó ní Jerusalem títí mi ò fi mú ìlérí mi ṣẹ fún ẹ. Be in the mosque. Be in the church. Listen to them. Play whatever, any area to achieve. Play along with God so that on our easier. Wow. I don't want to go far. Thank you very much. I don't want to go far. Bàbá, a rí pé nínú àwọn sinimá tẹ máa ń ṣe, a rí pé ibi tó yẹ pé bí action movie, bí ibi tó le lẹ máa ń sábà kópa jù. Bàbá, kí ni àwọn nǹkan tó bá àwọn kan yìí dé? Ṣé rí question yẹn? Ọlọ́run ló lè dá yín lóhùn o. Èmi ò lè dá yín lóhùn rárá.
Do you know the reason? Because me ever plan I'm going to be a crime actor or crime director or whatever. Wow. It has never been my dream that this is where I belong to. It has never been my dream. But the angels that work with me brand me for it. Wow. This question has been asked from me severally. Wow. But me lè dáhùn pé mo train ara mi to be a crime. Me train ara mi. Ọlọ́run ló fún mi ní grace yẹn. Wow. Do you understand? Yes, sir. Ọlọ́run ló fún mi ní grace yẹn. You understand? Yes, sir. The reason is that when people call me a very good crime actor is that I interpret my role very well. Wow. Do you understand? Yes. So, I'm a director. I can play any other roles. Yes, now. Yeah. But knowledge ní Yorùbá. Bẹ́ẹ̀ni. Ó máa ń di stereotyping ni. Do you understand me? Tó bá ti good ní nǹkankan. Do you understand me? Yes, sir. Tó bá ti lè good ní nǹkankan, òun náà wọ́n máa fẹ́ jẹ́ kó máa bá wọn ṣe nínú fíìmù wọn. But kò rí bẹ́ẹ̀ ní English. Kò rí bẹ́ẹ̀ ní English. Do you understand? Yes. In English, they can call you for a love story, they can call you for a doctor, call you for a lawyer, they can call you for anything. Do you understand? Yes, sir. Except you yourself to change kan understand pé wá mo lè pọ̀fọ̀ mo lè ṣe kíní kan tó dẹ̀ ń ṣe fún wọn tó ń rí. Ìwọ tó jẹ́ director, ẹni tó fẹ́ gbé mọ́ dání òun kò mọ́ ṣe mú bọ̀ dání. Ẹni tó jẹ́ doctor, ó jókòó, òun sọ ọ̀rọ̀ yẹn bí doctor fún kó lè wo bó ṣe máa sọ. Why tó ṣe lè play all roles. Yeah. So, you understand me? Yes, sir. So, ibi tí instinct wọ́n dé nìyẹn. Okay. You get? Yes, so, there is no role, but mo interpret the crime aspect yẹn. And secondly, mo jẹ́ nǹkan tó yẹ pé I'm a practical person. Me like máa joke máa rojọ́ nínú film. Ó wà nature mi ká joke máa rojọ́ mi like I move, ká fò, kíá, you know, that's the kind of person nature me I have. Wow. Bí a torí inú kàbá tí mo ti dàgbà, you know, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí. It is well, my brother. Thank you, sir. Kọ́lọ́ máa padà lẹ́yìn wa. Ìṣòro tó máa dé bá wa. Tá máa tọ́ lọ́wọ́ yẹn tó máa fi wá ṣe yẹ̀yẹ́. Tó máa mú wa tọ́ lọ́wọ́ yẹn tó máa rojọ́ wa kiri láì dá. Kọ́lọ́ máa jẹ́ òṣè wa. Very, 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 very bá ṣe dùnmọ́lá wa yìí. My brother, I'm repeating this thing that ìṣòro tó máa dé bá wa. Tá máa lọ tọrọ ọ̀nà lọ́wọ́ ẹni tí ó máa fi wá ṣẹlẹ́yà. Kọ́lọ́ máa jẹ́ ó dé bá wa. We need prayers. And we need to be very close to God. I am very grateful to God for His mercy that I'm alive. And I'm very grateful to people that stood by me, that made it possible for me to be alive. May God continue to bless everybody. Thank you very much. Thank you very much. Thank you. Ẹ kú ojúmọ́ o, ẹ kú dédé àsìkò yìí, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ nílùú tẹ́lẹ̀dùmarè dá ní gbogbo àgbáyé. Orúkọ mi ni Àyọ̀kẹ́ Olóríṣà, aṣíwájú ìyálóde. Tí mo jẹ́ ìyálóde fún àwọn Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ State. Mo jẹ́ ìyálájé ọ̀jẹ̀ ní Ọ̀yọ́ Empire. Tí mo jẹ́ ìyá gbogbo ní ìlú Ọ̀yọ́. Àdúrà yín ó gbà o. Ojú ò ní tì yín, nǹkan kan ò ní ṣe yín. Wọ́n ní fi mí pamọ́ kí n pọ́ lórúkọ tí wọ́n ń pe àrùn. Ẹ béèrè sí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́. Ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ. Ẹlòmíì ò lọ́mọ méje, wọ́n jọmọ gbélé. Èyí tó yóò lọ́kọ ò ní lókọ. Èyí tó yóò bímọ ò ní bímọ. Ìtọ̀ ṣúgà ní ti ẹni. Ìfúnpá gíga ni. Ìwọ ń ṣàìsàn àrọ́mọbí. O fẹ́ gbéga níbi iṣẹ́. O fẹ́ kọ́ràn rẹ̀ ó là. Ìwọ ń lálàkàlà ni. Ò ń bóbìnrin sùn lójú oorun. O lè láṣeyọrí o. Wọ́n ti gbá pẹ̀lú ajá ti ti ọwájú tó ń dáwó sí i. Gbogbo kíhun ẹ béèrè fún. Ẹ fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín. Ẹ fẹ́ wo àkọsẹ̀sẹ̀ ayé yín ni. Ẹ fẹ́ dífá lórí ọ̀rọ̀ ogun tí ń jà yín. Ẹ pè mí, bá yín dífá lórí ọ̀rọ̀ yín.